ọlọ́pàá mẹ́ta níbo ló ti bẹ̀rẹ̀ kí ló fà á tí mo fi gbọ́rọ̀ yẹn o kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú àìtórí Islam kí ló sọ sí Saheed Òṣùpá ó ní ọ̀tá Saheed Òṣùpá máa kú lọ́ọ̀dì 10 kí ló sọ sí ṣé n tó sọ sí ọ̀tá Saheed Òṣùpá só tó ń tún sọsọ́ lọ́hùn. èyí fi máa ń jẹ̀jẹ̀rẹ̀ ní sáà. fídíò rẹ̀ pọ̀ gan rẹpẹtẹ. tẹ̀tí rí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni òun àtọ́lọ́run jọ ń ṣe mítìnì ni kódà ó sọ ní December 31st January ọdún yìí ó ní gbogbo ayé tá a bá ṣàdúrà o tẹ́ ẹ̀ bá ti dákọ̀ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta o àdúrà ò ní gbà. láwọn ọ̀rọ̀ ńláńlá pé téèyàn bá gbọ́ òun àtọ̀ ìwọ̀n nígbàkejì ọlọ́run òun ju ànábì lọ òun ju ànábì Mùsá lọ òun ju gbogbo àwọn prófẹ́ẹ̀tì lọ òun níjọ́ tóun bá kú òjò ọ̀rọ̀ fún odidi ọdún mẹ́jọ àbọ̀dún mélòó tiẹ̀ ló pé láwọn ọ̀rọ̀ tó tẹ́ pé Islamically Islam ò faramọ́ but freedom of speech. olùdẹ́sẹ̀ láti ọ̀dọ́ tó bá wù. òun ló ní fóònù ẹ̀ òun ló ní dátà ẹ̀ tá a practice sharia ní South West wa ń bí tó yẹ pé ìlú tó ti ń practice sharia ní ti sọ ọgbọ́n nǹkan báyẹn òun náà mọ ibi tó wọn ti wà. ṣé bàbá ní ṣẹlẹ̀ ò gbé ni. àwọn tí wọ́n ti pa láìláìlọ́. ẹni tó ń pẹrẹ lọ́lọ́run àwọn tí yóò ti rọ bí àrèmabọ àdúgbò yóò ti rìn. bẹ́ẹ̀ ká tó fi pa wọ́n ti ṣèdájọ́. wọ́n ti ṣèdájọ́ ẹ̀ inú kó wà lẹ́wọ̀n wọ́n ti fi ṣẹ̀ríà dájọ́ ẹ̀ ṣùgbọ́n tá a bá fọlọ́pàá mú ní South West wa mí tá a bá ní ó yá ọlọ́pàá ìwà mú ọlọ́pàá obìnrin lọ́wọ́ wa pé kí ni àdírẹ́sì ilé ọ̀nà. tí ń bá ta kan dùn. ìgbà kí ni kan ti wá pẹ̀lẹ́ èèyàn sọ pé òun ní gbàkejì ọ̀nà èèyàn lòun ní gbàkejì ọ̀rọ̀ yẹn gbogbo àfáwọn olóríire láyé ọ̀rọ̀ yẹn ò dùn mọ́ wọn gbogbo ọ̀rọ̀ tí ń sọ yẹn. wọn ò rí jàjà. àwọn rí jàjà. Number 1 ìjọba Nàìjíríà ò bìlíì pé ó nà mí lóògùn tí wọn bá ti rọgbẹ́ lára ẹ̀ o wọn ò rẹ́jẹ̀ lára ẹ̀ o ó nà mí lóòka ni mo fi ṣubú ìjọba kò sínú ẹjọ́ kí bọ́tí ńgbà tọ́lọ́wọ́n bọ́ bá ara ṣe mọ̀ pé Ọlọ́run dẹ̀ rí anábọ̀ Muhammad anábì jẹ́ oyé wáyé pé inna Allaha dájúdájú Ọlọ́run la yumli lizalim Ọlọ́run máa fi alábòsí lẹ̀ báyìí yóò máa lọ alábòsí lára hàtá ìdá àkásàwò títí tọ́lọ́run ò fi gbá a mú láàmú yóò fi létí fún tí òfin nílé bọ̀ gbogbo ohun tí ń sọ yìí ò dùn mọ́ Ọlọ́run kò dùn mọ́ àwọn ẹni Ọlọ́run ṣùgbọ́n wò láti bẹ́ẹ̀ gbà mú òtí gbà tọ́lọ́run ọba ara fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run wa ni kò lọ tàlù Saheed Òṣùpá Saheed Òṣùpá sọ fèmí báyìí pé gbogbo ohun tí ń wù yẹn òun máa kú òun máa ṣe kíní kan superstition ni wọn ò nígbàgbọ́ nú ẹ̀ ẹjọ́ mo fẹ́ receive call wá sọ fún mi pé gbogbo ohun tó ń sọ yẹn òun ò nígbàgbọ́ nú ẹ̀ àmọ́ torí in tó fà á ni wípé torí Islam gangan ẹni tí ń sọ sọ́lọ́hun tí ń sọ sáà nábì yẹn ò dáa tá a bá dẹ̀ kọ́ṣọ́ ẹ̀ because bẹ́ẹ̀ bá mú òkúta tó bá ń sọ sí ìyá ẹ̀ á ní followers òun náà ti ń gé ní followers ọ̀rọ̀ rẹ̀ ti ń wo àwọn kan létí pé àbúrò Ọlọ́run ni àbọ̀ Ọlọ́run ni but the defamation of character threatening to life ló fi lọ Saheed Òṣùpá kó máa kú tó máa dá déètì fún tó máa fi gbọ́n pa ni tó máa ráwọn ayáàzásí nǹkan lọ pa ni ìyẹn la fáwọn this is a great opportunity fún wa láti kọ́ṣọ́ ọmọdé bẹ́ẹ̀ láti fi kọ́ṣọ́ ẹ̀ ìyẹn ló fà á mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba torí ọ̀rọ̀ rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ ìjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìjọba ń wá ọ̀nà láti lè fi kọ́ṣọ́ ẹ̀ ti yẹ mo ṣe dípẹ́ àpilẹ̀ mo dẹ̀ ní mo wá jáde mo ṣe fídíò ọlọ́pàá mẹ́ta máa mú ẹ kò síbi tó lè sáré láyé mo mú ẹ
gbogbo táìmù táwọn mo ṣe fídíò pa máa mú un yẹn àwọn èèyàn tó ń pè mí lórí ọ̀rọ̀ ẹ̀ wàláì nílùú Ṣakí tó ti jáde ọmọ Ṣakí Ọ̀yọ́ state ni àwọn lawyers wọ́n pè mí pé ẹjọ́ tá a bá ti mú àwọn kan fẹ́ra àwọn fẹ́ dá sẹ̀rí àbò tó ló ń gbàdúrà àwọn lórúkọ jẹ́ wọ́n pè mí láti pálásì ọba àwọn àfa oríṣiríṣi wá ń pè mí pé kí n jọ nìkan táàmù yẹn ló wá sáko nílé ló sá lọ́dọ̀ ògbó tó lòun jọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọ̀bẹ nìkan nígbà tí gbogbo àwọn kọ́ mọ́. lóòótọ́ ni wọ́n á lò tọ́. àwa gidi ni a ti tẹ ilé ẹ̀ wọ́n ti tíráàkì ẹ̀ àti mọbi tó wà lágbẹ̀dẹ ní Kòròdú. wọ́n lọ lé wọn lọ mú wọn àbá lé wọn mú ajá náà sí ọmọ kékeré tí wọ́n bá rọwọ́ àti pé àwọn bàbá ní àwọn àtọ́lọ́run lẹ́gbẹ́ àwọn bàbá ní. ọmọ rẹ ni. ọmọ rẹ kọ́ ọmọ níbọ̀ ni wọ́n jọ ń gbé ní wọ́n mọ̀ ọmọ yẹn wọ́n mọ̀ bàbá bẹ́ẹ̀. nípínlẹ̀ àfa kì í sábà a lè pè é ní bóyá content creator rà fún olóríire kan ní máa ṣe báwọn lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ní ti blọọkì nọ́mbà ẹ̀ o. ṣé ń pè é nígbà tí. ó pè mí ebí mi náà ọ̀dọ̀ mi ló wá àwọn ọlọ́pàá dẹ̀ tẹ́lẹ̀ dọ́dọ̀ mi inú ọ́fíìsì yìí báyìí náà ti mú. ó wá túbà ni àbí. ó wá pé bọ́sí bá dọ̀ èmi ti ń kọ́kọ́ pè yọjú tó bá yọjú ó mọ̀ ẹ́ lọ sọ́dọ̀ Saheed bá ti yọjú báyìí á mú lọ sọ́dọ̀ ìjọba ni ẹjọ́ tọwọ́ bọ̀wé. ìyẹn Saheed jẹ. ẹjọ́ tọwọ́ bọ̀wé tó bá tọwọ́ bọ̀wé bóun ò ní ṣe rádaràda mọ́ kìrìsì má bẹ́ẹ̀ gbé ilẹ̀ wọn you understand kó kà tọwọ́ bọ̀wé pé gbogbo òun àbúrò ọlọ́run òun kìíní kan òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni máa ríran kú sí ìyàn mọ́ tó bá ríran kú rí sí àpò ara ẹ̀ ò ríran pé èèyàn lówó òríran pé yẹn gba American visa èwo nìran kú tí wọ́n ní yóò kú ní yóò kú ẹ mọ̀ pé pásítọ̀ kan ó jáde ńgbà yẹn pásítọ̀ yẹn jáde ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ Wàsíù Àlàbí Pasuma ẹ sọ fún un pé kó ṣàdúrà ẹ sọ fún un pé kó ṣe kí ni kó ṣàdúrà Islam tí wò fara mọ́ gbogbo yẹn o Islam tí wò fara mọ́ gbogbo yẹn máa sọ pé òun ríran sí ìyàwó jẹ́ kíní kan sórí ní gbogbo yẹn Islam tí wọ́n fara mọ́ tó bá lálàá burúkú Islam ti kọ́ ẹni tí wàá ṣe ó ti kọ́ ẹ ládùúgbò tí wàá ṣe àlá máa wá aláàbù máa wá látọ̀dọ̀ ṣàìtàn látọ̀dọ̀ èṣù tó bá lálàá bú ìmù tó lá síra ẹ ìmù tó lá sẹ́lòmí Islam ti kọ́ ẹ ládùúgbò tí wàá ṣe kéèké wàá bọ́ sórí social media another topic mi another topic mi nìyẹn Islam kọ́ ẹ pé kaba yìí ni wàá wí.